tìjàkọ́ tàláyé ní àkàndá ògbénu ẹnìkankan. tìjàkọ́ tàláyé ní àkàndá ògbénu ẹnìkankan. sẹ́rí pásítọ̀ tó rojọ́ òun àdéjò ní lion ẹ má ṣe gbà á gbọ́ àgbà òfìfo ni wọ́n o. tìjàkọ́ tàláyé ní àkàndá ògbénu ẹnìkankan. eré mọ níwọ̀n àṣàgá àwàdà mọ níwọ̀n àṣègbè àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tíjò àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ọ̀rọ̀ pásítọ̀ Felix Bankole ló gbé mi wá làpálàpá níbẹ̀rẹ̀ tí mo ná ẹni ọba ní fún lẹ́yìn kó kíyèsí ní because kékeré la ti pẹ kàn rókò bọ́ bá dàgbà tán yóò mọ gbèrè ẹbọ èmi ò wá láti wá kọ̀ndẹ́mù ẹnì kankan ọ̀rọ̀ sùnùkùn nìyí ẹjọ́ fojú àgbà wó ni ṣé ìsọkúsọ ní fa ìtukùtù ìtukùtù ní fàjàkíjà ìjàkíjà ní fàjàkú akátá pásítọ̀ Felix Bankole ló jáde síta láti wá sọ iṣẹ́ ribiribi tí àwọn ti ṣe pàápàá jùlọ lórí ìjàngbara Yorùbá nation pé kékeré kọ́lẹ̀kùn lẹ́gàn àti pé òjò lákìí ṣe ẹran tá a lè fojú di léṣe wọ́n jẹ́ ó yé wa pé àwọn lọ́mọ ogun rẹpẹtẹ àti pé ojú lásán ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń yà gbẹkẹbẹ tí àwọn bá wọ̀ tarúgbó tọmọdé ilé ni yọọ máa sá kéjokéjo àtàgbà àti mọ̀jẹ̀sẹ́ ni yọọ máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ lójú ọjà fúnbẹ̀ ni wọ́n ti ṣàlàyé pé àwọn làwọn rèé sí bọ́dà ìdí ìrókò tí wọ́n sí lọ́jọ́ ọjọ́sí wọ́n ní kòríkòsùn làwọn àti olóyè Sunday Ìgbòho àti pé wọléwọ̀de Professor Banji Akíntóyè làwọn sí gbogbo ayé ti fẹ́ mọ̀ kan sára sí wọn ńlọrọ̀ bá yí padà ó dọ̀rọ̀ àmọ̀ríwá lúgbẹ̀dú tó fojú ọwọ́ lù tó gbẹgbẹ̀fà ló bá fi ẹ̀yìn ọwọ́ lù lọ gba ìgbátí mẹ́fà léraléra tí bàbá jẹ́ kí odò gbé olórí sa oko lọ ẹlọpẹlọpẹ fún wájú orí òní pásítọ̀ Felix ó ní òun akógun wọ̀lú Aláàfin ó ní bí Aláàfin bá sọ ìsọkúsọ òun máa dé pẹ̀lú bàbá ó lóun á ní kí wọ́n lọ rèé gbé orí Olúwo wá bá òun làwọn ọmọ Ọ̀yọ́ bá yarí o ni wọ́n bá fàbínú yọ wọ́n ní tó bá wo oníkálukú ní kó fi bàbá tiẹ̀ dá lára ní tó bá sì wo oníkálukú ní kó fi ìyá tiẹ̀ sí àkàndá wọn lálàáfin ò sí rí fún sẹ́ni tá a bá kì tí ò bá náwó bí wọ́n bá ń bú bàbá ńlá bàbá rẹ̀ rìn ní òkè bọ̀nù wọ́n ń bú yẹ wọ́n ń bú bàbá ọlọ́jọ́ kó rẹ̀ pé ọjọ́ kó rẹ̀ ti pé fúnra rẹ̀ lọ ń yẹ ní wọ́n ní kó padà sí pásítọ̀ Felix Bankole lẹ́nu àṣẹ ni àfipamọ́ tí tó ń wúkọ́ ní jagun ẹ̀rọ ìbámọ̀ kọ́ mẹ́sọ̀rọ̀ kọ́ panu mọ́ ẹni táwọn èèyàn ti ń fọn rere ẹ̀ pé yẹ́s àti rí mẹ̀sáyà tuntun pé Ìgbòho sí ilé Ìgbòho kò lẹ́yìn wọ́n lọ́ka àwọn balẹ̀ àwọn ti rẹ́ni tó máa léèdì wọn bí ọmọ Adéyẹmọ èmi bá ní mo ṣe gbé lágbájá ò lè dé lágbájá Ìgbòho is irreplaceable bàtà tó máa Adéyẹmọ bọ́ọ̀lì ò sí ti ẹsẹ̀ bọ̀ ó tóbi ju ẹsẹ̀ oníkálukú wa lọ àìsírí ológìní ní lédìlé èkúté tẹ́lẹ̀ bí n ta bá sì máa jẹ ọ̀bá sí ẹ̀yà abárílẹ̀ náà lókù tá a máa fi panu èmi àkàndá báyìí jáde lórí Facebook o pé kí Yorùbá ọmọ ìgbọ́ kíkó òjò dámi agbádá nù pé ọkùnrin tí ń sọ̀rọ̀ tí ń fọwọ́ gbáyà yìí àgbá òfìfo lásán ni kò ní gangan ṣe lọ́kàn fẹ́ wá fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ tóun tẹnu ẹ̀ làṣírí bá bẹ̀rẹ̀ sí ní tú jáde Jagunlabi ti gbowó lọ́wọ́ ará òkè òkun lọ rẹpẹtẹ ó promise wọn ní àwọn iṣẹ́ láabi kan àwa sì ti kìlọ̀ pé kí wọ́n má fi wà wára rídà lórí ẹ̀kọ́ tẹ́lẹ̀ pé bíbọ́ ní bọ́sá ní lẹ́sẹ̀ egbò rẹ̀ ò sì ní tètè jiná mo rántí pé mo pariwo fún Adéyínká grandson kọ́lọ́ọ̀ń aláyọ̀ ó bá wa kó o yọ nínú ogun tó dé bá Adéyínká ó ní èrò rere fún ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ approach ẹ̀ lọ́kànlé náà ni pásítọ̀ Felix Bankole tó rán mọ́ ẹnu ńlá ẹ pé kí wọ́n má fi tiwọn kó bá tiwa sí ẹrú kan ní mú ní gbúgba ẹrú ẹnìkan ní gé lọ́wọ́ nù lé kí wọ́n tó sọ gbogbo olédìlé agéga mo ní ewu ńlá ní fẹ́ni tí ń jẹ àlàpà lórí àlàpà nítorí bí àlàpà bá bínú tó bá ìyá lólẹ̀ àlàpà lè fapá alálàpà yá o làwọn èèyàn kan bá ní àkàndá ọ̀rọ̀ ń jowó ní jàre ó ń jowó pásítọ̀ Felix Bankole ni wọ́n ní sí ló yẹ kájọ gbárùkù tí máa nù yín lẹ́yìn wọ́n ní bọ́ bá ṣe tí ó da ká pè é síyẹ̀wò ká bá a wí ni bàbá wa bá a wí ní kọ̀kọ̀ gbogbo àṣírí wọ̀nyí ń kọ́ ẹni tó máa léde wa kò gbọ́dọ̀ jẹ́ni tó níwà ìbàjẹ́ tàbí ìwà àjẹbánu olórí ọ̀gbọ́dọ̀ fẹ́ràn owó jù ó ńbẹ̀ mo ti lo àwọn voice note kan bí pásítọ̀ Felix
Felix bó ṣe ń gbowó lọ́wọ́ àwọn aráàlú òkè òkun pé òun ọba ibi jẹ́ òun ọbọ̀ òun jẹ́ ó lóun lọ́mọ ogun 2000 lẹ́yìn ọ̀rẹ́yìn làwọn àṣírí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí tú jáde sẹ́mánù yìí ti wí fún atẹ́lẹ̀ nínú fídíò pé owó ara òun lòún fi ra ọmọ bọ́ọ̀sì gbé 6 ilọ̀sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn nǹkan ìjà tó pọ̀ dáadáa lẹ́yìn ẹ̀ la gbọ́ pé wọ́n ní wọ́n gba 21 million naira lọ́wọ́ ẹnìkan ń bè kan táwọn rìsíìtì kọ̀ọ̀kan dẹ̀ tún jáde sí wa lọ́wọ́ lẹ́yìn ẹ̀ làwọn rìsíìtì owó kan bẹ̀rẹ̀ sí ní fò jáde sọ́wọ́ wa pé ó gbowó lọ́wọ́ ọgbá ó gbowó lọ́wọ́ àwo ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti woman tí wọ́n ní wọ́n lù ní jìbìtì 10 million naira owó físà láti lọ ìlú òkè òkun ó ní 5 million naira ló ń gbà lọ́wọ́ woman yẹn kì í ṣe 10 million naira bọ̀tì ohun ọ̀máìndì láti dá 10 million naira padà làwọn voice note kan bá mọ̀ tó bẹ̀rẹ̀ sí ní jẹ jáde o bẹ́ẹ̀ bá gbọ́ díẹ̀ nínú ẹ̀ yóò dàbí àdùnrún mọ́ni. Pastor Bankole Felix ọ̀rọ̀ wọn ni mo fẹ́ sọ wípé ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí voice mail tí mo fi ránṣẹ́ sí wọn ẹni kí wọ́n reply mi kí wọ́n sì sọ sórí ìkànnì mo need the reply kí wọ́n send the reply sí mi tí mo sọ allegation tí mo fi kàn wọ́n tí ò bá rí bẹ́ẹ̀ allegation tí mo fi kàn wọ́n tí ò bá rí bẹ́ẹ̀ pé wọ́n gba owó lọ́wọ́ àwọn ọmọ wa lórí ìkànnì wọ́n láwọn ò bá wọn ṣe físà èyí tí ó lọ sí London èyí tí ó lọ sí Germany èyí tí ó lọ sí gbá tí ó lọ sáwo wọ́n máa bá wọn ṣe físà ìfúngẹ èyí tí ò ní passport pẹ̀lú passport àti físà náà gba gbogbo owó rẹ̀ lọ́wọ́ wọn ẹni kí wọ́n sẹ́ndì voice mail kí wọ́n fi tákù mi kí wọ́n fi challenge mi tàbí kí wọ́n gbé mi lọ fún deformation of a character tí ìbánijáde sí wọn. ẹ má wọ́ọ̀rì lórí Pastor Bankole Felix yẹn o ẹ má wọ́ọ̀rì lórí ẹ o èmi rẹ̀ ṣe jọ tẹsẹ̀ bodò ni gbogbo àwọn ọmọ yẹn tẹ gbá lójú gbogbo owó onírú owó oníyọ̀ tẹ gbá lójú nítorí wípé ẹ sì ń ṣe Yorùbá nation làwọn ọmọ yẹn fi tẹ̀lé yín Pastor Bankole Felix torí pé ẹ ń ṣe Yorùbá nation làwọn ọmọ yẹn fi bìlífù yín náà fi tẹ̀lé yín gangan pé mẹsáyà àwọn ti dé ẹ wá bẹ̀rẹ̀ sí gbá wọn tó bá jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ mo ní rìsíìtì lọ́wọ́ ẹ sọ fún mi ẹ ní kí Pastor Bankole kó ṣe fídíò kó ṣe voice mail kó sẹ́ndì ẹ̀ sórí ìkànnì kí n gbọ́ ẹni kó ṣe fídíò kó sẹ́ndì ẹ̀ sórí ìkànnì kí n gbọ́ mo ní gbogbo àwọn síkírìtì yẹn ní ọwọ́ bó ṣe gbowó mo ní lọ́wọ́ gbogbo àwọn ọmọ yẹn màá sì sọ pé kí gbogbo wọn jáde torí bàbá wa Sunday Igboho ni mi ìfẹ́ kún ó dá wàhálà lẹ̀ ni mo ṣe kí àwọn ọmọ yẹn nílọ torí pé wọ́n ń gbọ́rọ̀ sí mi lẹ́nu ni mo ṣe kí wọ́n nílọ mo dẹ̀ fún wọn ní omi sùúrù mu ṣùgbọ́n tí wọ́n bá wá jáde tó o bá fira rẹ ṣe pásítọ̀ èké tó o bá jẹ́ pásítọ̀ èké tó o fira rẹ ṣe pásítọ̀ èké ṣe bí pásítọ̀ máa ń ràn yàn lọ́wọ́ ni. ọmọ Yorùbá gidi Yorùbá ni mí Yorùbá ni ìran mi mo kí gbogbo ẹ bá mi ju ọ́díò tí mo ń ṣe yìí kó lọ kan Pastor Bankole tí wọ́n ṣe fídíò wa lọ pa àwọn fẹ́ gé orí Aláàfin àwọn fẹ́ gé orí Olúwo kó fídíò yìí lọ kàn wọ́n ní ara mo nígbàgbọ́ mọ̀ pé ẹ kí n rí mi kí n wá sàn life anyhow tí ò bá nídìí bàbá wa Bankole Pastor Bankole bó dẹ̀ jẹ́ wòlíì Bankole ni ẹ má fi orúkọ Chief Adéyẹmọ Sunday Igboho fi pa owó wọlé ẹ dẹ̀ má fi wá orúkọ ìdíròkò bọ́dà tí ẹ pariwo pé ẹ wá sí nídìrókò tọ̀dọ̀ tèmi ń bí báyìí tẹ́ ìpariwo pé ẹ wá sí ẹ ṣe bí ẹni pé ẹ sí bọ́dà ń jọ yẹn o Sunday Adéyẹmọ dé Ìkòkò ló wá sí bọ́dà là ń gbọ́ oúnjẹ ní gbogbo àwa Benin Republic gbọ́ pé ó ń sí bọ́dà fún wa. ẹlẹ́ẹ̀kejì gbogbo nǹkan tí fídíò tẹ́ ń post bí tẹ́ ti ń post fídíò ẹ̀yìn àti mò ń bọ̀ live ẹ máa rí mi ní live mò ń bọ̀ live fídíò fún yín mò ń bọ̀ ní live ẹ máa rí mi ní live mò ń bọ̀ màá ṣe show complete oṣù kan tí ẹ bá ṣì ń jáde máa jáde pẹ̀lú yín tí ẹ ṣì ń gbé fídíò olóyè Chief Sunday Adéyẹmọ pẹ̀lú yín papọ̀ tẹ́ fi ń ṣe program yẹn mi ò fẹ́ rí mọ́ fídíò ẹ̀yìn àtolóyè tẹ́ ń gbé síjọ yẹn mi ò fẹ́ rí mọ́
ẹ má fi ọmọ Adéyẹmọ pawó, ẹ má sọ di báńkì, ẹ má sọ di ṣẹ́ẹ̀kì tó ń pọwó. àti pé àwọn fídíò tẹ́yìn tún ṣe yẹn sìn, fídíò tẹ́ ṣe wá lọ tẹ́ ń pariwo pé ẹ fẹ́ gé ẹ láfi, ẹ fẹ́ górí gbá, ẹ fẹ́ górí àwo yẹn, ẹ ti fi ń ba iṣẹ́ táwa ṣe mí báyìí jẹ́ o, ẹ ti fi ń kó bá wàhálà mí báyìí o, ẹ tún fi ń dàkọ̀ mí sí olóyè lọ́rùn mí báyìí ni o. ọ̀n gbọ́dọ̀ wá sórí prógámù kan àbí kán ṣe ṣó kọ́kọ́ tún gbé fídíò olóyè Sunday Igboho sí ẹgbẹ́ra wọn, àbí kán tún máa pariwo afẹ́ górí aláfi Ọ̀yọ́ kankan. ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ jẹ́ kó kàn wọ́n lára, kí gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ẹ jáde tẹ̀lé ọ̀rọ̀ yìí. ẹ kú kalẹ̀ lórí ìkànnì lẹ́ẹ̀kan sí i. wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ ní ìsìn ojúlàmú tó. mo rò pé nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ pásítọ̀ Bankole Felix ẹ rí i pé mi ò sọ̀rọ̀ nípa ẹ̀, mi ò dẹ̀ dá sí i, ṣùgbọ́n ní ìsìn àsìkò ti tó láti sọ ohun tí mo rí nípa ọ̀rọ̀ Bankole, pásítọ̀ Bankole Felix yìí. Number 1, ẹni kí Bankole Felix kó já mi tí n bá pa irọ́, gbogbo ẹ̀rí mi òun ni màá sì mú jáde. Sunday Igboho ẹ kú iṣẹ́ takuntakun o, odò àgbèwá kò ní gbọ́dàlẹ̀. lóòótọ́ orúkọ Sunday Igboho ayé ti fi là, ṣùgbọ́n ọ̀là tí ò débì kan ni. lóòótọ́ orúkọ Sunday Igboho àwọn èèyàn ti fi parọ́ láti fi lówó lọ́wọ́, ṣùgbọ́n owó yẹn ò débì kan. wọ́n ní ẹni bá tajè ìpẹ́ òun ni ó gbowó òkúta. gẹ́gẹ́ bí inú kan tí bàbá wa Sunday Igboho ní sí orílẹ̀-èdè Yorùbá yìí láti jẹ́ kí tolórí tẹlẹ̀mù kó dìde kí wọ́n rọ́wọ́ họrí. ẹ jọ̀wọ́ ẹ̀yin ènìyàn mi ẹ má ṣe rọ́ sí ọwọ́ 419. Number 1 tí mo kọ́kọ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ pásítọ̀ Bankole Felix yìí ó ní Ìjẹ̀bú. mo fẹ́ sọ̀rọ̀ nípa Ìjẹ̀bú, mo fẹ́ sọ̀rọ̀ nípa Abẹ́òkúta, mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọmọ tó wà lórí ìkànnì nítorí wípé mo jẹ́ ọ̀kan lára àwọn tí àwọn ọmọ yẹn pè. tí mo bá parọ́ mọ́ pásítọ̀ Bankole ẹni kó wá já mi. pásítọ̀ Bankole mo fẹ́ bi í léèrè ọ̀rọ̀ kan léyìí tẹ́ ẹ mọ̀. àìmọye ọmọ 100 ni ẹ gba owó físà lọ́wọ́ wọn, èyí tí ẹ gba 1 million, èyí tí ẹ gba 20,000, èyí tí ẹ gba 60,000, èyí tí ẹ gba 100,000, 200,000 tẹ́ ẹ gba owó físà lọ́wọ́ wọn. ǹjẹ́ ẹ ṣe físà yẹn? oníṣẹ́ yín jẹ́ o. gbogbo ń tẹ̀ ń ṣe ẹ̀ kàn lo cover up lásán ni pásítọ̀ Bankole Felix. mi ò fẹ́ tú àṣírí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tí ẹ sọ ló jẹ́ kí n tú àṣírí yín yìí. ọ̀rọ̀ tí ẹ sọ sí ọba Ọ̀yọ́, bàbá wa ni bàbá wa ó máa jẹ́. wọ́n ní ẹnu ọmọ ò gba ìyá pàdé ẹ mọ́, ẹnu ọmọ kò gba ìyá pàdé ẹ mọ́. Solution Peace Properties in conjunction with Agri Investment Limited. Nigeria's foremost estate developer brings to you another irresistible once-in-a-season package at Bluestone Treasure Estate, Mowe. Full plot of land is at 5 million naira. Half plot at 3 million naira. 3-bedroom bungalow at 17.5 million naira. 3-bedroom executive on full plot at 20 million naira. While 4-bedroom duplex is at 40 million naira. Treasure Island Estate, Mowe of Father offers commercial plots at 2.5 million naira, full plot at 2 million naira, and half plot at 1 million naira. The same package offers 2-bedroom bungalow at 7.5 million naira, 3-bedroom bungalow at 10.5 million naira, and 4-bedroom duplex at 35 million naira. Treasure Island Estate Phase 2, Mowe of Father offers commercial plot at 1.5 million naira, full plot at 1 million naira, and half plot at 500,000 naira. Treasure Island Estate Akodo offers full plot at 5 million naira, half plot at 3 million naira, 3-bedroom bungalow at 17.5 million naira, and 4-bedroom duplex at 30 million naira. Treasure Hilltop Estate Alagbado offers full plot at 8 million naira, half plot at 4 million naira,
naira. 2-bedroom bungalow at 10 million naira. 3-bedroom bungalow carcass at 15 million naira. And 3-bedroom duplex carcass at 30 million naira. Please note that all our properties comes with C of O, and our instrumental payment plans span from 12 to 24 months. For further inquiry, Call Olushola 0803-940-6444, 0803-940-6444, or visit our head office at number 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos State, or our Aja office at Etiosa Leaders of Thought Building beside Slot, Federal Bus Stop, Aja, Lagos State. Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited lónìí àní sin kọ́kọ́rọ́ kú o. nílé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà. Orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún, òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí. Mo kí yín o, a ò ní fàìsàn ló gbà o. Gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn, wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú. Àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ilé orí òkèlè ẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro, ìbàdí ríro. Ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán, ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro, ẹlòmíì gbogbo ara títa, ẹlòmíì ẹsẹ̀ títa, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, gbogbo èyí tó bá lè jẹ́. Jẹ́wárí ó ṣeéṣe kó jẹ́ arthritis lẹ́ní, ó ṣeéṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis. Èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní, bó sì jẹ́ gout ni, gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká. Ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tọ́ ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn. Ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun, ẹlòmíì ìbàdí, ẹlòmíì orúkún ẹ̀ á máa wú. Gbogbo èyí tó bá lè jẹ́ iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn. Bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ́ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀. Prostate enlargement àmì méjì ló mú wa. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira, ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn, ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó wọ́n. Ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́, ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀, torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe, ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà. Obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù. Ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù. Ẹlòmíì dẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù. So tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn ìṣòro tó ń affect àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé, tó máa di kó máa ka newspaper lálẹ́. Gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection, premature ejaculation, jẹ̀dí ni. A ní 3-in-1 kan ní iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe. Á correct ìṣòro tẹ́ ẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà. Ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn, ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ewé àti egbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ́ ẹ̀ níyẹn. Ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú, ó lè lead sí liver problem tá a bá tètè bójútó. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò, ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò, ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò, kíto ẹ̀ máa yẹ́lò, ó jẹ́ jaundice lòun ní o. Ẹlòmíì inú ẹ̀ lè máa ga, kó jẹ́ enlarged liver ló ní o. Torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò. Ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kùdìẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé, kí nìkan tó ń ṣe àwọn, ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́. Pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis, fún prostate enlargement, even fún prostate cancer. Tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora. Èkéyìí tí ìbàjẹ́ Ọlọ́run Elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Nọ́mbà yìí náà ni nọ́mbà WhatsApp mi. Kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé. Gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà, bó jẹ́ US, bó jẹ́ Canada, bó jẹ́ UK, wherever you are, oògùn yìí máa dé ọ̀dọ̀ yín. Ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni,
nínú Nàìjíríà bí ni gbogbo ibikíbi tí ẹ wà bó jẹ́ Èkó ni Ìbàdàn ni Àbújá ni Port Harcourt ni wherever you are ògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògbọ́n Ọlọ́run. Ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe 080-330-34777. òun náà ni WhatsApp nọ́mbà mi, ẹ má ṣe gbàgbé. Pẹ̀lú ògbọ́n Ọlọ́run last bus stop yín ni Godwem Ìyá Ìjẹ̀bú. Àlàáfíà lójú o. àwọn rìsíìtì owó tó gbà lọ́wọ́ àwọn èèyàn òun náà lè ń rí wọ̀nyí o. èyí tí àwọn èèyàn láǹfààní láti gbàjọ ó kórè wọn jọ sínú gúrúùpù ó ń lò tí ọpọlọ wọn. àyò tẹ́lẹ̀ mi pé those people were too gullible. wọn ò wá gullible, wọ́n máa tí wọ́n ń ṣe. ọ̀rọ̀ ìfẹ́ ìlú Yorùbá tí wọ́n ní lọ́kàn ló jẹ́ kí wọ́n fọ́ọ̀lù sínú tíráàbù o. wọ́n fẹ́ràn àwọn ènìyàn wọn, wọ́n sì fẹ́ ká kú òlóko ìmúnisìn. ìdènà tí wọ́n fi 4 victims sí Pastor Felix Bankole lọ́wọ́. Pastor Felix Bankole ó parọ́ ju kò hóhó lọ. ẹ mọ bí wọ́n ló ṣe gbá woman Àkúrẹ́ yẹn pẹ̀lú 10 million naira ni. ó wọlé sí wọn lára gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. ó wá ní òun mọ sẹ́nítọ̀ kan. sẹ́nítọ̀ òun lọ wá introduce òun sí ẹ́jẹ̀ǹtì kan. ǹjẹ́ ta ni ẹ́jẹ̀ǹtì ọ̀hún? ta ni sẹ́nítọ̀ tó mọ̀? ó lóun ò tí ì rìn sọ́nà ìsìn. ìgbà tó ń bá dáwó padà òun wá ẹ̀sẹ̀ wá tú àṣírí àwọn ẹ́jẹ̀ǹtì yẹn. àwọn èèyàn bá fọ́ọ̀lù sọ́wọ́ Jagun lọ. wípé ẹni tó mọ sẹ́nítọ̀ bá a bá kówó fún kò ní kówó wa sá lọ. ní tó gbá àwọn èèyàn lójú ẹ̀ ò sí kàtá. ìtì ń fowó àwọn ṣe òyẹ́ nìkan. òun ó dá padà nìkan ní sọ. ìgbà tí yóò dá padà kò sẹ́ni tó mọ̀. iṣẹ́ tí yóò ṣe tí yóò fi dá padà kò yẹ nìkan. ìrọ̀ lè sáré fógún ọdún kọ́ máa mẹ́hẹ̀lẹ́. gbẹ̀lẹ́ ń kálù tó a bá lọ́nà. ẹni ọba ní kí wọ́n kánjú mọ̀ wọ́n kánjú gbàgbé olúwa rẹ̀ ní. yàgò lọ́nà kí wọ́n rí mi. ṣe lolúwa rẹ̀ ò níráwọ̀. a jẹ́ pé gbogbo ìṣẹ̀dá gan kọ́ lọ́yàn orí ariwo. àṣírí Bankole ò tún gbà tó wà lábẹ́ aṣọ. ọjọ́ àkọ́kọ́ tó gbé ojú jáde lọ́kàn yọnu ọmọ adarí wọn. ẹjọ́ ń sàlẹ̀ àròyé lókè. ẹ̀rọ ìbámọ̀ kọ́ mẹ̀lẹ́ ń bẹ̀. sábẹ́ èkú tó ti wà tẹ́lẹ̀ o. ẹ bá ń bẹ̀rẹ̀ pé ilé mi Àkàndá fẹ́ jowú lára Bankole. tí forúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lu jìbìtì káàkiri. bí ti ń lorúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. ìní ń lo ti bàbá Bánjí Akíntóyè. pásítọ̀ ń sanra ọmọ àjọ ń rò. ara bàbá ọ̀yá ara bàbá ọ̀yá. ẹ̀kọ́ ń wọlé ewé nìkan là ń rí lóde. well ikọ̀ wíwo ológbò kì í ṣàfihàn. ìran bàbá tiwọn ní wúkọ́ fún ẹ pé kí Pastor Felix ó ṣe jẹ́jẹ́. kákó ara pẹ̀ ó yẹ fi tọ́ sọdún. kí ọ̀bọ̀nrẹ̀ rẹ̀ rè ó yẹ fi tọ̀ ló gbà. kí lọ fẹ́ gbà nínú irọ́ pípa kiri. mo lè fò yí mo lè fò tọ̀ ń lo lógìnrín fi já náà tí. mo lè gbanú afẹ́fẹ́ yọ. mo lè gbójú òfurufú yọ. irọ́ lásán ni kò ní nǹkan kan. ẹni mo ní wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì. ó dájú kìtìkìtì wẹ́lu lọ. nǹkan kan ò gbọ́dọ̀ sí àwọn kábíyèsí tiwa. àwọn kan ni yóò gba Yorùbá nation fún wa o. owó ara ẹni la fi tán wa ara ẹni ṣe. ọ̀pọ̀ agbowó lọ́wọ́ olóṣèlú bọ́ bá ti di 2023. lára àwọn tá a jọ ń pariwo Yorùbá nation now. ọ̀pọ̀ ń bá olóṣèlú ṣe. ọ̀pọ̀ ń bá olóṣèlú jẹ. ọ̀pọ̀ ń mu nílé olóṣèlú. ọ̀pọ̀ fèrè tí wọn sínú olóṣèlú. wọ́n nígbàgbọ́ nínú tí wọ́n ń jẹ lọ́wọ́. wọn ò rántí ọ̀la àti tàrọ́mọdọ́mọ wọn. ọkọ̀ wa rokoroko kò rérè oko jẹ. odò tẹrun la dá yànà títí kò jèrè ọ̀nà. odò jagun iyán títí kò jèrè iyán. ìsáàsùn jagun ọbẹ̀ títí kò jèrè ọbẹ̀. orí jagun adé títí kò rérè ọba jẹ. Pastor Felix Bankole olóògùn. ògidì ẹnu lásán ni bíi tádàkàrà. alábàáwọn ìbálòògùn ìbá má fi wòrán ìdí ẹ̀. bó o bá lóògùn láti gbára ògiri yọ sí yàn. dákun rè é bá ń bẹ ẹ̀gbọ́n mi wò. olóyè Sunday Adisa Aládékó ọmọ tiẹ̀ tí ẹ̀ mú jáde. ó ya fọ́tò ó rìkọ́ọ̀dù fídíò pẹ̀lú rẹ̀. bẹ́rù ọ̀bá ní ìbàjọba orílẹ̀-èdè Benin. bó ọ̀bá ní di ìlú mọ́ká láàrin ọjọ́ kan péré. pẹ́pẹ́yẹ rẹ̀ ń lérí lásán ni kò ní kọ. ìtọ́ ń lérí lásán ni kò ní domi. balùwẹ̀ ń lérí lásán ni kò ní dodo. orí àléénú lakọ aláǹgbá ń lé. my dear brother Felix ọ̀pọ̀ba kan kì í gbẹ̀lú. ẹni ọgbọ́ba mi kì í ní sinmi. fún ọta ò ní rorò kọ́ pàbọn jẹ. ìdá ò sì ní rorò kọ́ pàkọ́ mi. akọ̀tọ́ bá soge sídà lọ́ọ̀ yà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ ni. ẹ̀wá rí ẹ̀yin tẹ wà ní dèsẹ́mù líìgì. tọ́jà pé bẹ́ẹ̀ bá ti bú ọba ẹ̀ tí ì rí ọ̀rọ̀ sọ. bá dáa kẹ́ wẹ̀yìn wò nítorí àtúbọ̀tán. ó ní ibi tí agbára àwọn bàbá wọ̀nyí dé against ìjọba. á gbà wọ́n bẹ́ẹ̀ ni o. á sì mọ fi àdúrà ràn wọ́n lọ́wọ́. kò sí ọba tí ò láǹfààní tí ń ṣèlú ẹ̀. His Imperial Majesty ọba Adéyẹyè Àkàndé Babátúndé ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájádé second ńlọdẹ́lẹ̀ Ifẹ̀ tọ̀sọ̀gbọ̀dìlé tọ̀sọ̀gbẹ́dẹ̀gbòrò ojú láì nírú ẹnu láì níyọ̀ ẹni ọba
délé Ifẹ̀ ní ọmọ ntàkàndá ń wé àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti jò Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ń ojówó ẹnì kọ̀ọ̀kan o èmi kì í ti ẹjọ́ owó èèyàn bẹ́ẹ̀ ni ń lọ́kàn láti léde protest kankan ọlọ́run ọba mi ń bọ́ mi òótọ́ ni pé ń lówó lọ́wọ́ bọ̀tì ibi ọ̀pá mi ń wọ̀ lábẹ́ ni ń wọ̀ sábẹ́ àtẹ́lẹwọ́ mi tó mi jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì lè mi ń fẹ́ o ń ọ̀fẹ́ kìtìkìtì wẹ́lò ojú ti ń pọ́n mi àkàndá kò pé kí n gbé báàgì kí n máa wá ìgbín kiri ní oko ọ̀rọ̀ mi ò sì pọ̀ débi pé kí n rí ìgbín lọ́nà kí n má he ìdáta dá èmi kò ní láti tú àṣírí àmọ́ ògùn síkà mo sì ní sàárọ̀ fẹ́ni tí ò fẹ́ràn mi ẹ gbà mí bẹ́ẹ̀ ni kádàrá àdáwò kókó sí bí tẹ́ fẹ́ tì mí sí ìṣòro oko abita gùdùgùdù àtà àtọkùn ó dé ń tẹpa ẹ̀pà kan lọ́ta tán fi gbé jàǹjàǹ gbàdé ẹ̀dá ẹni òjúkọ̀ níta bá gbé wálé ayé ni tẹni ẹbọ jíjẹ kì í wọn gó òkú jíjẹ kì í wọn àkàlà owó adámọ̀ ní kàdálẹ́yìn tọkọ ní yọkọ lẹ́nu owó àná gbọ́dọ̀ sún ní iná o ìfọ̀rọ̀làgbọ̀ gbọ́dọ̀ sún àgbà tí yóò tò ní bọ́jí ńlá òkúkú ríbi sáré fóòrùn ẹ gbà mí bí mo ti rí ni o tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti dò Àjàó Àró ń ó kéda ọ̀rọ̀ mi bá gọ̀ ẹ mọ̀ mí mo tó lè fa ayọ̀ nígbàkúùgbà ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ẹ sọ̀scribe sí YouTube channel mi Awíkóńkó TV ẹwà èdè Yorùbá TV ìkórìtà kò yé mi òwe Yorùbá TV oríkì Yorùbá TV Comedy Magic TV àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní parẹ́ bẹ́ẹ̀ ni ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe wò.